ǹjẹ́ ti gbọ́? Olékenkà KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ó lágbára kan. Ó ga. Ó pọ̀ yẹ́yẹ́. Ó pọ̀ gan. Ta ló sọ pé kò pọ̀ kẹ́? OPP ó pọ̀ pa. OPG ó pọ̀ gan. Ẹ̀yin ọmọ ajílò mọ́tò. Ọmọ kí wá nìwọ ọmọ ọ̀rọ̀ ikú. Ọmọ star. Àwọn ọmọ ajífàtì bí. Ajípa. Ajífàtì bí. Ìmọ̀ yìí o kí ni tibí kan fà ẹ̀yà ara lórí ọ̀rẹ́ o. Ẹ̀rọ ńlá ṣàánú wa. A tún ti dé láàárẹ̀. Bẹ́ẹ̀ ni bí a ṣe ń dé. Kò sí nǹkan méjì tá a máa fún Ọlọ́run ju ọpẹ́ lọ. Ọpẹ́ bẹ́ẹ̀ ni. Ọlọ́run kò ní nǹkan méjì, ọpẹ́ yìí ni. Bẹ́ẹ̀ ni. Lẹ́yìn ọpẹ́ ọpẹ́ ló tún kàn. Bẹ́ẹ̀ ni. Lẹ́yìn ọpẹ́ èmi ló tún kàn. ìwọ náà ló tún kàn. Ọpẹ́ yìí ni a sì fọpẹ́ ṣọdún. Ẹ lè fi mí ṣọdún gbogbo wa ni. Dókítà ìjà ọmọ yóò sábà sọ lórí ètò yìí. Ẹsẹ̀ àfihàn ìṣẹ̀lẹ̀ alẹ́ ẹgbọ́n ṣé èèyàn jọ́pẹ́ ni mo jọ́pẹ́ ni ẹja kù. Ayé wọn pé ẹ máa ń jáwọ́ yìí sìn. Ọlọ́run jẹ́ abayọ̀ sọ́dún. Ọlọ́run jẹ́ abayọ̀ sọ́dún. Ayọ̀ lórí ráìsì ni. Àbí wàá fàyọ̀ lórí iyán. Ẹ̀yẹ́ mi o. Ó yàn lẹ ẹran tí wọ́n fi sórí àmàlà. Ìrọ̀ ẹ̀ mọ̀jà sí i o. Ọjọ́ àti ìrọ̀ ìdáwọ̀ ní ìròyìn lọ. A sì máa kí gbogbo àwọn ará ilé. Ní kí ni àwọn àti ti dé ẹnu iṣẹ́ nù. Àbí ibi iṣẹ́ ni láti mọ̀ ní lẹ́lẹ̀. Ẹjọ́ náà wọ́n yóò bó sọ pé ibi iṣẹ́ ni a ti mọ̀ ní lẹ́lẹ̀. Àbí ti iṣẹ́ ni a ti mọ̀ ní lálágbára. Nígbà wàá tà ń ṣiṣẹ́ kan àkàrà ẹ̀. Ẹ̀rẹ̀ ìgbésí nǹkan méjì iṣẹ́ ni. Àwọn àtìpá àwọn Yorùbá ti pọ̀ jù. Àwọn nǹkan tó ń ṣe náà àwọn àgbàgbà àwọn nǹkan tó ń ṣe rẹ̀. Nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí ǹjẹ́ o ti gbọ́ ò ìpè Tinubu náà ló ti yan akẹ́kọ̀ọ́ onípele kẹrin èyí 400 level ọmọ ti UI gẹ́gẹ́ bí ọ̀kan lára ìgbìmọ̀ tí ó máa ṣe àtúnṣe owó orí ó jẹ́ ohun tó yani lẹ́nu mo fẹ́ mọ ọmọ ta ni. Nílẹ̀ yìí nílẹ̀-èdè yìí. A ní ká máa dúpẹ́ síbẹ̀síbẹ̀ Prevail ká máa gbàdúrà Ọlọ́run jẹ́ kóhun rere ó kan èmi náà. Ọlọ́run jẹ́ kóhun rere ó kan èmi náà. Jẹ́ wọ́n rohun rere kàn mí. Jẹ́ wọ́n rohun rere kàn mí. Jẹ́ káyé ó fohun rere kàn mí. Jẹ́ káyé fohun rere kàn mí. Kí wọ́n fohun rere tẹ̀ mí lọ́wọ́. Kí wọ́n fi ohun rere tẹ̀ mí lọ́wọ́. Kí n wá rohun rere ṣe. Kí n wá rohun rere ṣe. Tí n bá tún wá ń ṣe ohun rere jẹ́ ń gba yìí nú ẹ̀. Tí n bá rohun rere ṣe jẹ́ kí n gba yìí nínú rẹ̀ Olúwa. Níbi tí ẹ̀dá òrò wípé òun ó ti láyọ̀ nígbà míì a máa báyọ̀ ńbẹ̀. Níbi tẹ́dà lérò pé òun ọba bànújẹ́ a máa báyọ̀ ńbẹ̀. Ibi tẹ́dà ti lérò pé òun ọba yọ̀ ó lè jẹ́ pé bànújẹ́ ní ọba ńbẹ̀ torí Ọlọ́run tá à ń wò yìí kò sí nǹkan tí ó ṣe tẹ́dà mọ̀ bí ó ti ṣe. Ọ̀nà kan wà tó dára lójú èèyàn òpin ẹ̀ ikú ni ọ̀nà kan wà tó sì wọ́ wọ́gọ́wọ́gọ́ òpin ẹ̀ rèé dáadáa ni Ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀. Lateef Adédìméjì ó sọ̀rọ̀ kan èmi náà tí mo ń sọ̀rọ̀ òun ó ní èmi tó ń wò yìí mi ò bẹ̀rù ẹni tó ti wà lókè mi ò bẹ̀rù àwọn tí wọ́n ṣe ṣáájú mi torí pé a ti mọ ibi tí wọ́n ó dé àfi tí wọ́n bá yà máa tẹ̀síwájú lókun ẹni tí mo bẹ̀rù jù láyé Ọpẹ́yẹmí òun lẹni tí ń bọ̀ lẹ́yìn. tọrọ ọmọ ibi tí ó dé. kò sẹ́ni tó mọlẹ̀ tí ó mọ́la ẹni tó ń bọ̀ lẹ́yìn tí wọ́n ń fojú wò tó ń fojú kéré òun ó lè jẹ́ pé òun ni ó padà wàá ṣèrànlọ́wọ́ fún ọ lọ́la ẹni tó rò pé kò dáa fún lónìí tó ń fojú wò gẹ́gẹ́ bíi tálíkà tó ń ti géètì mọ́ yìí ó lè jẹ́ pé òun ni ó padà wàá bẹ̀ wọ́n pé kí wọ́n má gò géètì ẹ̀ lọ́la. Ìtumọ̀ ni wípé ẹni tó bá ti ní yóò máa gbàdúrà kó má jábọ́ àmọ́ ẹni tí ò tí ì ní yóò máa gbàdúrà kó wọn ní gbogbo wa láládùúrà tá à ń gbà sọ́lọ́hun àdúrà ẹni tí ò wá tí ì ní ó sàn jàdúrà ẹni tó ti ní lọ torí ẹni tí ò tí ì ní àdúrà èrè nígbà kiri ó dé bá ẹni tó ti ní àdúrà ká burú mọ́ dé bá lókun
òun mo fi máa ń wò Ọpẹ́yẹmí Amọ́sùn nígbà tí àmì àti ẹ̀jọ́ ń sọ̀rọ̀ lánàá mo sọ fún mo ní Ọpẹ́yẹmí ó ní yes mo lẹ́gbọ̀n lẹ jẹ́ sí a wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní inú mi a máa dùn téèyàn bá lè ronú bẹ́ẹ̀ ṣe ń ronú ó pé bó ní ṣe mọ́ ronú bí mi náà ṣe mọ́ ronú nù èèyàn gidi ẹni bí ó ṣe mọ́ ronú nù àmọ́ tó bá ti jọ rẹ̀ lójú tó ti rò pé òun nìkan ni kò ní ronú rẹ̀ ẹni tí èèyàn lérò pé kò lè dáa fún ó lè jẹ́ pé òun ni ó dáa fún jùlọ ìdí rèé tó fi dàbí ẹni wípé àìlówó lọ́wọ́ Yorùbá máa ń sọ wípé kò lè pani lórúkọ dà bẹ́ẹ̀ ni ntẹ́yìn ọjẹ́ ní òdìkù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹni tó bá ti wá ń ronú wípé ilé ayé yìí àná àtòní ńlá mọ̀ kò sẹ́ni ó lọ́la yóò wá ṣiṣẹ́ ọ̀la lẹ̀ torọ́ ọ̀la tí ń bọ̀ wá àwọn tó lò ní lè má lọ́la àwọn tó lànà àwọn kan ò lò ní àwọn tá a wá lò ní a lè má lọ́la iṣẹ́ tá a bá ṣe lẹ̀ lónìí ni ó sọ ohun táwọn èèyàn ó ṣe fún wa lọ́la èyí àwọn tó ní ọ̀la fún ara wọn Ọlọ́run ló lànà lónìí tó tún lọ́la ó lè fẹ́ni tó wù lọ́la ó fà wá lónìí pé ká wà ń bí èmi àti ẹ yóò fáwọn kan lọ́la pé kí wọ́n wà ń bí Ọlọ́run sì tún lè wò wípé ọ̀la tó ń sọ pé àwọn kan wà ń bí ẹ̀yin náà lẹ́ẹ̀ tún wà ń bẹ̀ Ọlọ́run ló ní bọ́lọ́run bá wá ṣe é nídàkejì tá a lé o kí ni ó jẹ́ àbọ̀dé ìròyìn táwọn tí ń bẹ́ńbẹ̀ lọ́la tí wọ́n máa rò nípa tiẹ̀ ẹlòmíì ká ṣe rere ẹlòmíì lówó lọ́wọ́ ó lọ́nà tí ó fi fáwọn èèyàn ṣẹ́ àmọ́ wọ́n ti ṣẹ̀mí rí yìí náà lọ́rùn ṣé wọn ò ṣèyàn rí ṣé wọn ò ṣọlọ́run ni ṣé kò dáríjì ọ ni. òun mo fi máa ń gbàdúrà wípé Olúwa má fi ìjẹ mi síbi tí ó nira. Olúwa má fi ìjẹ mi síbi tí ó nira. má fi oríire mi sọ́wọ́ ẹni tí ó sọ wípé òun ò lè filẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ òun. má fi oríire mi sí ọwọ́ ẹni tí inú ẹ̀ le tí ó sọ wípé òun ò ní dáríjì mi àfi kóun gbẹ̀san lára mi. má fi oríire mi ìdùnnú mi ayọ̀ mi sọ́wọ́ àwọn alákatakítí tí ìran wa ti ṣẹ̀ rí. má fi ire mi sọ́wọ́ àwọn alákatakítí tí ìran bàbá mi ìran ìyá mi tó ti ṣẹ̀ rí. torí ọ̀pọ̀lọpọ̀ ní kòríta àti ṣe rere àwọn kan ó dúró ni pé náà dádì ẹ mọ dádì ẹ ni bẹ́ẹ̀ sì rí wọn mọ nǹkan kan ń pa ẹ̀. a máa dùn mọ́ mi inú tí n bá ń gbàdúrà pé ẹ̀ṣẹ̀ tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹ́sẹ̀ má jẹ́ fún wọn fi takò mí lọ́jọ́ ògo. Olúwa ẹ̀ṣẹ̀ tí n mọ́wọ́ tí n mẹ́sẹ̀ má jẹ́ wọn fi takò mí ní kòríta ògo mi. eléyìí tí mo mọ́wọ́ tí mo mẹ́sẹ̀ gan ń bẹ̀ Ọlọ́run dáríjì mi má jẹ́ ó takò mí lọ́jọ́ ògo. mọ́wọ́ tí mo mẹ́sẹ̀ Olúwa má jẹ́ ó takò mí ní ọjọ́ ògo. tọ́lọ́pọ̀lọpọ̀ wa ti ṣẹ̀ àbáwá yìí kan. ẹlòmíì gan ṣẹ̀ kò mọ̀. kò mọ̀ ẹlòmíì ṣẹ̀ ọmọ ó ti tọrọ dáríjì àmẹ́ni tó tọrọ dáríjì ọlọ́run bẹ́ẹ̀ sì rèé Ọlọ́run ti sọ pé bẹ́ẹ̀ tọ́lọ̀ bá ti wá dáríjì yàn òun ó dáríjì yàn àmọ́ Ọlọ́run ọba dáríjì yàn kóun dáríjì yàn gan ọjọ́ ìní ọkàn padà rántí kíní wọn padà wá dùn pé yàrá ìlàyé yàtẹ̀ wájú. tó Tinubu ti sọ̀rọ̀ báyìí lójúwèé ìròyìn Vanguard ó ní gbígbéra lé yíyáwó lórílẹ̀‐èdè yìí ó gbọ́dọ̀ di àfihẹ́yìn tegun fi ṣọ. bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ máa yáwó wọn nínú ìwé ìròyìn Daily Post náà ni mo wà níbi tí àwọn dókítà tí wọ́n sọ wípé àwọn ó ṣèbẹ̀wò náà ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ pé a ti ṣẹ́wélé àdúpẹ́. lójú ìwé ìròyìn Vanguard lówùúrọ̀ yìí gbèdéke tí ECOWAS fi léde lórí ọ̀rọ̀ Niger wọ́n ní kì í ṣe ìpinnu ti Nàìjíríà Tinubu òun ni ó fi léde bẹ́ẹ̀. àwakọ̀ ECOWAS ló ṣèpinnu kì í ṣàwà kì í sí Nàìjíríà ECOWAS ló ṣèpinnu ẹ máa wá nínú ìwé ìròyìn Daily Post gẹ́gẹ́ bí wọ́n ti kọ láàárọ̀ yìí èmi ò mọ ohun tí El-Rufai tó ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn o ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má gbà fún El-Rufai o ẹ má gbọ́ wọlé El-Rufai láti jẹ́ mínísítà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni kọ́ Shehu Sani náà ló tún sọ bẹ́ẹ̀. àwọn tó ṣẹ̀ wọ́n ti pọ̀ jù nìyẹn. kọ́lẹ́ wọn dákun kọ́ ṣàánú wa. lójú ìwé ìròyìn Vanguard lówùúrọ̀ yìí lórí ìdìtẹ̀gbàjọba orílẹ̀‐èdè Niger náà ni mo ṣe wà ṣíṣe ìjọba tó lálàáfíà òun ló dára jù àmọ́ bí a ṣe ń wò yìí ṣíṣe ìjọba ìfipámúni
kì í ṣe ohun tó burú jù Tinubu òun náà ni ó tún sọ bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti punch ẹ̀ síta wọ́n punch ẹ̀ síta láàárọ̀ máa ní sùúrù mo ti ń try àti lóhun tí gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ó gbọ́ kétékété mo kàn wọ́n wí pé kí n sọ wípé ẹjọ́ àfẹ́gbẹ́jọ bí àmìlà lórí ọ̀rọ̀ subsidy removal yìí lórí ọ̀rọ̀ wípé ẹ fẹ́ bá wa dúnàdúrà a reject Gbajabiamila àwa ní àwa ẹ̀pọ̀ irọ́ àwa tí mò ń sọ yẹn mi ò sí lára wọn. mo lérò pé wọ̀gán ló ṣáájú ni. rárá mi ò sí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ iná sọ pé àwọn kọ Gbajabiamila láti jẹ́ ẹni tí ó bá wọn dúnàdúrà lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo wọ́n kọ̀wé sí ilé aṣòfin àgbà nílẹ̀ yìí. tó dà bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ èsì ìdìbò ìpínlẹ̀ Ògùn ẹ wo àwọn ẹ̀rí tí a tún rí rèé o àwọn ọlọ́pàá àtàwọn NDLEA ni wọ́n ti kó àwọn ẹ̀rí jáde tako Adébútú ojúwe rẹ̀ Vanguard lẹ́tì ìròyìn náà. ọmọ àlágbára báyìí nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí lórí ìgbìmọ̀ nílé aṣòfin àgbà pátápátá àwọn ìgbìmọ̀ gbogbo lórí àwọn ẹ̀ka kọ̀ọ̀kan APC náà ló gba alága 52 nígbà tí PDP táwọn gba alága eléyìí tí ó tó 18 48 chairmanship and 18 chairmanship bó ṣe rí nù o. tọ́ lójúwèé ìròyìn leadership lówùúrọ̀ yìí bí ẹ bá lọ ìṣèjọba onísùúrù ìyẹn tẹ́ bá lo ìṣèjọba onísùúrù àti àlàáfíà ó nìkan òní ó lè yanjú ọ̀rọ̀ tó ta kókó lórílẹ̀‐èdè Niger Professor Babalọ́lá fún World Peace Organization òní ó fi léde bẹ́ẹ̀. tọ́ nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí wọ́n tún Punch ẹ̀ ta wípé ẹjọ́ mi ẹsìn mi ẹdẹ̀yìn lẹ́yìn wípé ẹ̀yìn àwọn èèyàn padà tako Tinubu ta ni ń bá wí ta ló sì ń sọ̀rọ̀ APC náà lọ sọ bẹ́ẹ̀ fún Ọbaṣẹ́kì bí bẹ́ẹ̀ kọ́ kẹmọ́ lọ kàn dínú wọn fi yún sí ni mo bá yín háàdì ẹ̀ mọ́. ọ ṣeun lójú ìròyìn leadership bákan náà lórí ìpinnu ìjọba àpapọ̀ láti dáwọ́ nínáwó lórí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ilé kíkọ́ dúró ó ti ń bà wá lẹ́rù báyìí kò bèmí lẹ́rù àwọn ẹ̀ka ìjọba tó ń rí sí ilé kíkọ́ lórílẹ̀‐èdè yìí àwọn ni ó sọ bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Vanguard tọ́wọ́ ń lèmi náà wà báyìí o Fáṣọlá ṣe ìrántí Babájídé Rájí Fáṣọlá adàbẹni pọ̀ sọ lórí ètò rẹ̀ lánàá Babájídé Rájí Fáṣọlá náà ni ẹ sọ wípé ó ti pẹtíṣẹ̀ yín ọkọ̀wé sí rìpẹ́tọ̀ àgbà ọlọ́pàá lórí ẹ̀sùn tí a fi kàpọ̀ náà lọ́bẹ̀ kọ èsì ìdájọ́ tribunal àwa sọ̀rọ̀ lórí ẹ̀ ní àhín ní àárọ̀ yìí ẹ̀yin aráalé ṣe é gbà pé Fáṣọlá náà ni yóò kọ èsì ìbò tribunal yíyún ìgbẹ́jọ́ tí ó ń gbọ́ ẹjọ́ awuyewuye tó súyọ lẹ́yìn ìdìbò ààrẹ. ìbéèrè ni pé ṣé Fáṣọlá jẹ́ adájọ́ àbí ìlàrájọ́ àgbà ńlẹ̀ àwọn èèyàn gan-an tó bá ti jẹmọ́ òṣèlú ọlọ́run ọ̀dà kankan ṣàánú wa yàtọ̀ iwájú. ó ti tó gẹ́ ẹ fi Kwankwaso lọ́rùn lẹ̀ ẹgbẹ́ òṣèlú NPP àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ fún Ganduje lójú ìwé ìròyìn leadership. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ ìwọ̀n Punch rẹ̀ tá o ní ẹ máa sọ wípé Okonjo-Iweala àlà ṣé ẹ rántí màmá àwọn alága WTO World Trade Organization èmi mọ̀ wéé kí ló ń sọ yìí màmá bá lọ ṣèpàdé pẹ̀lú Tinubu lórí àìríṣẹ́ àwọn ọ̀dọ́ àti àwọn nǹkan míì. lójú ìwé ìròyìn Daily Trust lówùúrọ̀ yìí a ò lè gbà mọ́ o ó ti sú wa àwa náà ó ṣe ìfẹ̀hónúhàn. ìwọ́wọ́ àwa. má sọ pé àwa èmi àti ìwọ àwa ìwọ èmi dókítà ọlọ́run tiẹ̀ ṣe COVID-19 gap wà láàrin wa ẹ wo àwọn ẹ̀yà wò pé yẹ́yẹ́ ló wà náà sọ mi pé yẹ́yẹ́ wà náà sọ ẹ má wù bẹ́ẹ̀ ẹ rí i pé òun ògbélé tiẹ̀ yàtọ̀ obìnrin ló wà. àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ti ìpínlẹ̀ Benue àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ àwọn pẹ́ńsánà àwọn náà bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónúhàn. àwọn bàbá oníbàbà ìyá oníyà látọdún ìtọ́ ti ń ṣiṣẹ́. wọ́n ṣiṣẹ́ fódìdí ọdún 45 lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ má fi àjẹ wọn mọ́ ẹ má gbàgbé wípé ọmọdé òní ọwà dàgbà àgbà ní òní ibi tí ó rè ẹ dákun ẹ ṣàánú àwọn bàbá wa yìí ká ní pé dádì mi báyìí ní ìsìn bá jẹ́ pẹ́ńsẹ́nà ẹ bẹ́ẹ̀ sì mọ̀ ṣe bàá mi náà lélẹ̀
ẹnu mi ò ní gbófo ń tèmi ní ọmọ èèyàn wà láyé gbogbo àkàtì ara ẹ̀. Ẹ dákun a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa tá a jẹ́ adájọ́ dókítà akàròyìn ta ló kọ́ wa àwọn bàbá yìí náà ni bóyá lápá ọ̀tún lápá òsì oníwájú àti àwọn ni wọ́n kọ́ wa àwọn màmá yìí ni wọ́n kọ́ wa wọ́n lè má jẹ́ tíṣà wọ́n lè jẹ́ àwọn dókítà tí wọ́n ń bẹ wájú wa tó jẹ́ pé àwọn ni wọ́n kọ́ wa níṣẹ́ wọ́n lè jẹ́ pé àwọn tí wọ́n ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ìjọba nígbà tí wọ́n bá wá jẹ́ òṣìṣẹ́ tí wọ́n ti fẹ̀yìntì tó yẹ wọ́n máa jẹun iṣẹ́ tí wọ́n ti ṣe ẹ̀tún wá fi dùn wọ́n. kódà bẹ́ẹ̀ sì rèé bẹ́yìn ṣe ń rìtáyà ní mínísítà lẹ́ ń gba sẹ́nítọ̀ ẹ rìtáyà sẹ́nítọ̀ ẹ gba house of rep ẹ rìtáyà house of rep ẹ tún lọ gba ẹsẹ̀ gbogbo ẹ̀ lẹ́sìn ń gba pẹ́ńsàn yín ẹ dákun abẹ́yìn ni ọlọ́run ràn wá lọ́wọ́. nínú ìwé ìròyìn Vanguard lèmi náà wà Tinubu tó ń wò òun ó ti ṣetán ó ti pinnu láti rí dájú wípé ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ ẹ́ lógún èmi kọ́ mọ sọ bẹ́ẹ̀ màmá wa Okonjo Iweala ló sọ bẹ́ẹ̀. tó a ti ró àwọn irinwó ọ̀dọ́mọdébìnrin tí ń bẹ nílé ìwé lágbára báyìí. lẹ́yìn náà. alágbára náà àmọ́ àti tó ìpele yìí àwọn àjọ JAN ìyẹn Junior Achievement Nigeria àwọn ni wọ́n fi léde bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti kọ síbẹ̀ o lórí ẹ̀sùn pípa mílíọ̀nù 3 ní pọ́npọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Bauchi iná ló fọwọ́ sí ju èlé fáwọn kan. tó Tinubu ti dárò ìránṣẹ́ Ọlọ́run Táíwò Odùkọ̀yà ti ìjọ Fountain of Life ẹni ọdún 17 ìmójúwé ìròyìn leadership 67 bẹ́ẹ̀ ni ọ̀yẹ́ ti rí ìròyìn ń kà. jẹun tí ó bani nínú jẹ́ àmọ́ síbẹ̀síbẹ̀ ilé làbọ̀ sinmi oko ẹ ń bá ti lọ́rùn ó ti lóhun gbogbo ẹ ń bá láyé tí ò lọ́rùn ó pàdánù àtayé àtọ̀run òfo ló mú bẹ́ẹ̀ ni ẹ ń bá wá lọ́rùn tí ò láyé ó pàdánù ayé ó lọ́rùn àdúrà tá a máa gbà ní wípé Ọlọ́run jẹ́ á lọ́rùn ká tún láyé. àmín Olúwa jẹ́ kí n lọ́rùn kí n tún láyé o. ṣẹ́rí méjèèjì ó ṣe pàtàkì àmọ́ bọ́ọ̀bà wa láyé má lé ayé kó o tó láyé. ìyẹn ni pé èèyàn lè lé ayé èèyàn lè láyé kó tó lé ayé. má lé ayé kó o tó ní ayé. nínú ayé ló wà ó padà láyé má wà lé ayé kó o tó láyé torí àwọn tó lé ayé wọ́n ṣì ayé ní ayé sì ti gba ọ̀run lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti fẹ̀mí ẹ̀ fún Sátánì pé sá máa lò ó lọ nígbà tí n bá kò láyé nítorí àti ní ayé wọ́n lé ayé kọjá àyè má lé ayé kó o tó láyé ní ayé nítorí kó o lè níjọba ọ̀run. inú ìwé ìròyìn Punch mo wà láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti kọ ọ́ láàárọ̀ yìí ó jẹun tó bani nínú jẹ́ pé iná ọmọ rárá náà ló tún sọ níbùdó ìkọ́jàsí kan lónìṣà. àwọn ará ìlú wọ́n ti dáná sun olè nípínlẹ̀ Delta tó ojúwe ìròyìn Vanguard òun ló wà ẹ ó sì rí ìròyìn gbọ́ lé ní. pé kẹ́ ẹ mọ̀ máa fi ìdájọ́ sọ́wọ́ ara yín ṣe rí báyìí ẹni ọba tẹ̀ báyìí yín sí. wọ́n gbé ẹ ti gbàgbé wípé àwọn Yorùbá ti sọ̀rọ̀ kùn Yorùbá mà dá o Prevail Kolade Yorùbá ní ẹni ròkú kànlẹ̀ tó fẹsẹ̀ ta ìkadì méjì. bẹ́ẹ̀ni. ìwọ rólè ọ̀fà lọ́lọ́pàá lọ́wọ́ ọwọ́ apá ẹjẹ́ màjẹ́jẹ́ mà ti di méjì èyí ò sì lè bókù jẹ́jọ́ kọjáre. bẹ́ẹ̀ni. má gbàgbé kò sẹ́ni tí ó bókù jẹ́jọ́ tí ó jàre òkú ní jàre ẹni tí ń bẹ láàyè rọra ẹjọ́ ni ọkọ́ má kọjá kọ́kọ́ kọ ẹjọ́ kó tó kọjá bí bẹ́ẹ̀ kọ́ nígbà tó o bá jà tán ò ní rẹ́jọ́ rò yóò wá sọ ọ́ sí gbàgà. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí láì ṣiṣẹ́ mi rárá mo ń gba owó oṣù mi lẹ́yìn ìgbà tí mo ti san mílíọ̀nù kan fún iṣẹ́ láyìn
sí ẹ̀ka tó ń rí sí ìgbani ìpínṣẹ́dọ́gba nílẹ̀ yìí federal character ni ó ń sọ bẹ́ẹ̀ ni wọ́n pè bẹ́ẹ̀. èló lọ ní sàkáǹtì gan. èmi kọ́ mò ń sọ̀rọ̀ farabalẹ̀ orí kò mi ò ṣiṣẹ́ ní federal character KAFTAN television ni mo ti ń ṣiṣẹ́. ìyẹn ni pé ọ̀lẹ́ ní mílíọ̀nù lákàntì débi tó sọ sí. mílí kí lẹ pé bí máa ní mílíọ̀nù lákàntì ní ìsìn wọn fún mi ni wọn bùn mi tàbí kọjá wípé mo ríṣẹ́ orin mo lè ní tàbí kí n rí MC tàbí kẹ́nìkan sọ pé wọ́n bá mi ṣe jíngù. tọ́ wọ́n á san mílíọ̀nù fún ọ. tán lè san mílíọ̀nù fún mi àmọ́ lọ́wọ́ tá a wà yìí ẹsikíìsì sà. akọrin kan náà ló sọ bẹ́ẹ̀ fún ìgbìmọ̀ tí ó ń ṣèwádìí lórí títa iṣẹ́ ní ẹ̀ka tó ń rí sí pípín ìṣèjọba ìyún Federal Character Commission. tọ́ ẹ wo ẹ ò lè dẹ́rùbà wá mọ́ o ó ti ẹ̀tẹ́ dókítà yìí kò lè dẹ́rùbà mi mọ́ àmọ́ lórí ọ̀rọ̀ yìí òye rírì ti ẹgbẹ́ òṣèlú PDP òní ó sọ fún gómìnà Uzodinma ti ẹgbẹ́ òṣèlú APC bẹ́ẹ̀. jọ̀dá kan mo dẹ́rùbà tẹ́lẹ̀. ọmọ ń dẹ́rùbà mi tó bá ṣe hí ìsàwọ̀ igbó. tí bá a ṣe hí o ti bẹ́ẹ̀ o tún kàdà dẹ́rùbà ẹlẹ́yìn rẹ̀ sàánú èyí fúnra mi ẹlẹ́yìn rẹ̀ sàánú ṣé ǹdí àgáríwá fi ń yẹ̀kọ́ àwọn òfin sábẹ́ ewé àwàrà àdì mọ́wọ́ ni ẹ̀ka lè mú èmi ní jẹ̀kẹ́ nìkan kọ́ lọ gbá ewé sókè kọ́ lọ mú torí ara ẹ̀ fi ń jẹ̀kọ́. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ìpínlẹ̀ Abia náà ló ti ṣe àgbékalẹ̀ Operation Crush láti tako ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ tí gómìnà sì wá ṣe bẹ́ẹ̀ tó kìlọ̀ fáwọn ọ̀bàyéjẹ́. lórí ọ̀rọ̀ àwọn dókítà àwọn aláìsàn ń kú ẹ dákun ẹ̀yin dókítà ẹ padà sẹ́nu iṣẹ́ ìjọba àpapọ̀ àwọn náà rawọ́ ẹ̀bẹ̀ wọn ò ṣakọ. wọn ò ṣakọ lásìkò yìí wọn rawọ́ ẹ̀bẹ̀ ni. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti gba àwọn èròjà ogun ilé tí ó tó 520 okòólélẹ́gbẹ̀ta ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọjà yìí wọ́n sì ní àwọn ti fi ṣìkún òfin gbé àwọn èèyàn eléyìí tí ó tó 297 ní ọ̀ọ́dún ó dín mẹ́ta. tọ́ lójúwèé ìròyìn leadership lónìí àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n pa àwọn agbésùnmọ̀mí 10 tí wọ́n sì tú àwọn 9 sílẹ̀ lára àwọn tí wọ́n jí gbé nípínlẹ̀ Zamfara. ó bà nínú jẹ́ ẹni wo ìròyìn Daily Post náà ni mo ṣe bẹ́ẹ̀ tí mo ṣe wà láàárọ̀ yìí orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́wọ̀n àti France ní ẹni wọ́n ń lo Nàìjíríà láti ṣe àkọlù sí Niger Elzakizaki náà ló rọ Tinubu ó sì gbà á nímọ̀ràn bẹ́ẹ̀ rèé nínú ìwé ìròyìn Daily Post ọ̀hún náà ni mo ṣe wá o ṣe rí àwọn tí wọ́n gbàjọba ní Niger ǹjẹ́ ni ọkọ̀ wọn ò tiẹ̀ gbà káwọn tí wọ́n ní abẹ́rẹ́ bá wọn pẹ̀tù sáwọ̀ kí wọ́n wọlé rárá wọ́n ní tó ẹ mọ̀ lọ àfẹ́ yìí bóò ni nígbà tí mo tún wá rí ìròyìn yìí ó ṣe pàtàkì ìròyìn ń sọ pé ẹgbẹ́ ìpolówó ọjà wá sórí ètò ǹjẹ́ ẹ ti gbọ́. ó ṣe pàtàkì. ìròyìn tó ṣe pàtàkì jù ní. ó ṣe pàtàkì jùlọ ní ìta ti kà lónìí. ẹgbẹ́ ìpolówó ọjà wá sórí ètò ǹjẹ́ ẹ ti gbọ́ kẹ́ ẹ bá lè mọ rí wa wò lọ síwájú sí i. tẹ́ ẹ bá sì ṣe bẹ́ẹ̀ ẹ lè kàn sí wa láwọn ojú òpó ayélujára wa gbogbo KAFTAN TV Yorùbá ní YouTube KAFTAN TV Yorùbá ní Facebook KAFTAN TV Yorùbá ní Instagram KAFTAN TV Yorùbá ní Twitter KAFTAN TV Yorùbá ní LinkedIn KAFTAN TV ní LinkedIn ẹ wá lè tún wá pé Dókítà Olamide lẹ́yìn ètò náà sórí nọ́mbà yìí 080 34 86 53 42 dákun ọ wàá pè lédè Yorùbá báyìí lédè Yorùbá 080 34 86 53 42 èdè Yorùbá gangan òdo ẹ̀jọ òdo kí ni 34 ẹ̀ta ẹ̀rin ẹ̀jọ ẹ̀fà àrún ẹ̀ta ọlọ́mọdé tí wọ́n ta ẹ̀rin èjì àdéhùn èjì ẹ̀rọ ẹ̀jẹ̀ abẹ́gẹ̀ lọ́dọ̀ láti kára ní ẹ̀rọ ẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ àlọ́ àbọ̀ àti ìdè. ǹjẹ́ ẹ ti gbọ́
Olékenkà. KAFTAN television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Tọ́ ẹ káàbọ̀ padà sórí ètò ǹjẹ́ ẹ ti gbọ́ lórí ìkànnì KAFTAN television Yorùbá. Ìhà yín la ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà. Ẹ má fọ́ tẹ bá lọ fọ́ ẹ ti 40 cup. ẹ ti 4 cup 44 minus 4 ẹ 40. ẹ 40 ni mo dẹ̀ rẹ̀ pẹ́ ti fẹ́ 40. Àlàyé Samuel Olúbáyọ̀ Ọlámídé ló kọ́ mi apọ́nbípo pírẹsẹ̀ntà yín rèé MC tó gbaskiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing. àní mo bẹ́ẹ̀ lù sí báyìí ìmọ̀ gbẹ́lú àsórí ètò. Okay. MC tó gbaskiyaski miskiyaski entertaining refreshing and tantalizing ló ṣẹlẹ̀ bóyá ojúlówó ọmọ ìyáyájà tó dé lóògbé nígboro ìlú Ìdẹ̀ra ní Ìbàràpá Central Local Government lẹ́kùn Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yín rèé o ẹ má gbàgbé wípé ọmọ ayélogún ni mí ọmọ òkè èdèrè lọ́gbọ̀n ọmọ àyíkúgbà yí ọ̀gbọ́n ọmọ ayé gbèrègidì ká tí ó di ọmọ gbòòrò òkè èdèrè kọ́ ọmọ pa ẹ̀gbóngbó lọ́wọ́ igi gbóngbó ńlá fi mọ́lé ọba ọmọ lọ tán kí n tó lọ lókè èdèrè wọ́n nítorí kíni ó nítorí kí ọlọ́lọ́ ó má bàa pọlọ mọ́ èmi ọmọ ọlọ́lọ́ tí mo lọ sán rèé àwọn alágbàlọ̀ àwọn ni ọ́ lòru. èmi alágbàlọ̀ Dókítà Olamide ẹ̀yà ara lé yọ̀dà fáwọn tí ẹ kàn bó sórí kiri rè ayé yóò ní ráàyè rè sórí ibú tẹ̀wájú. ẹ̀yà ara lé mi ò ti fìjà mi kúrò lónìí mo ti fìjà mi sọ́la. ìwà àtàlejò fẹ́ jà. èmi àti Dókítà Olamide mi màá mú oríkì yẹn ní kọ̀ọ̀kan èjèèjì ẹ̀mọ̀ tí wọ́n ti sọ pé ọmọ amúlà méjì ojú sí ẹ̀yẹ. Oǹdó kan ìlà méjì Oǹdó méjì ìlà mẹ́rin ọ̀gbẹ̀lẹ̀ gbọ́. ṣùák. ẹ̀rẹ̀ yìí ẹ̀fẹ́ kọ́ báyìí nígbà ọ̀gbẹ̀lẹ̀ gbọ́ àmọ́ ẹ̀yìn ara lé èmi náà ni mo humble jù èmi ni ọmọ Oǹdó tó humble èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Prevail ọmọ bàbá Kolade agùntàṣọ́lù pírẹsẹ̀ntà agọ̀dẹ́ni ògbọ́n adẹ́rìn ìjàpọ̀jọ ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ǹjẹ́ ti gbọ́ fún ti òwúrọ̀ yìí ẹ ṣeun. Agọ̀dẹ́ni ó kọ́ àbí agọ̀dẹ́ni ó. ẹni ó kọ́kọ́ àbí ìwọ tó rò pé gbọ́ yẹn ẹ jẹ́ kí n ṣàlàyé fún ẹ ṣé ìwọ tó rò pé gbọ́ yẹn àwọn máa humble díẹ̀ a máa lé lù díẹ̀. pẹ̀lẹ́ àmọ̀tẹ́kùn ó lè ṣùgbọ́n àti ìsìnlẹ̀sọ ó ní tàmọ̀tẹ́kùn bá wà lọ ṣe kòǹgẹ́kùn ó ní kò sí gírì lẹ́yìn kan fìrù yọra wọn àì ara wàzà àlàáfíà àì nínú ìwé ìròyìn ní wọ́n wà láàárọ̀ ìwé ìròyìn Daily Post mo wà láàárọ̀ yìí Tinubu náà ló ti yan ọmọ onípele kẹrin ti inú iléèwé yunifásitì ti Ìbàdàn gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìgbìmọ̀ eléyìí tí ó máa ṣàtúnṣe lórí gbígba owó orí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti yan ọmọléèwé fásitì ti Ìbàdàn UI ẹni tí ó ń bẹ ní ìpele kẹrin oríire Agbájé oríire dẹni Ọlọ́run jẹ́ kó oríire ọkàn wá náà oríire Agbájé orúkọ nínú omi àpèjẹ́ máa ròyìn Ọlámídé ẹ ti mọ̀ kó orúwọ́ lọ́lá Prevail ẹ ti mọ̀ kó orúwọ́ borí Olúbáyọ̀ ẹ ti mọ̀ páyọ̀ ọ̀jẹ̀ tíà Ọpẹ́yẹmí ẹ mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ ó padà jà sọ́pẹ́ owó ní èṣù pòfo èṣù àpàdà pòfo náà àmọ́ tí ẹ bá bẹ́ẹ̀ split yẹ ọmọdé èṣù ni bàbá èṣù àbí pòfo ọlọ́run ṣàánú ibi ẹ máa sọ pé Ọlámídé nìsín ó lè pè ní Ọlá ó lè pè ní Mídé Ọpẹ́yẹmí Ọpẹ́ Yẹmí ìkànnì méjèèjì irú Olúwa pẹ̀lú mi nísìn. sọ́pọ̀ ọmọlọ́mọ lólúwa àti Olúwa àbí yẹn wá sọ pé Idris ìdí àti ọlọ́run ṣàánú àbí Sulaimon sọ́ọ̀rù làwọn ọlọ́run ṣàánú mi olówó sọ̀rọ̀ yìí sìn a lè pè ní olówó sọ̀yọ̀ a lè pè báwọn ta ló tún kù tí a tún lè pè irú tí a bá sọ pé Victoria a lè pè Vic a lè pè Toria ẹ ṣàtòrí torí Ọlọ́run
nígbà tó ń tẹ̀ wájú inú ìwé ìròyìn wo mo wà inú ìwé ìròyìn Daily Post náà ni mo ṣe wà oríire àgbájé náà ló jẹ́ ọ̀kan lára àwọn ìgbìmọ̀ ọ̀hún o eléyìí tí wọ́n pè ní fiscal policy and tax reform nínú ìgbìmọ̀ ọ̀hún eléyìí tí wọ́n sì yàn án ní àná alánà yìí nígbà tí wọ́n ń tẹ̀síwájú nínú ìfiléde wọn lójú òpó abẹ́yẹfò eléyìí tí wọ́n kọ at official bat náà ni wọ́n sọ pé ọmọ eléyìí tí ń bẹ ní ẹ̀ka tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ nípa ọrọ̀ ajé ìyún economic student ní fásitì Ìbàdàn náà ni arábìnrin oríire kò tiẹ̀ tí ì lọ́kọ àwa sì ń kúkú ń bẹ níbi tá à ń kúkú ń wá ìyàwó àwa sì kúkú bẹ bí tí àwọn ìyàwó ẹmọ pé kọlọ́run àdákùn kọ́ sàánú wa kó sàánú ní lóòótọ́ kó sàánú ní. kọlọ́run àdákùn kọ́ sàánú bẹ́ẹ̀ sì rèé gẹ́gẹ́ bí wọ́n ti sọ wípé ìgbìmọ̀ ọ̀hún Táíwò Oyèdélé iná ni yóò máa ṣe bẹ́ẹ̀ tí yóò máa darí rẹ̀ eléyìí tí wọ́n sì gbé ìgbésẹ̀ ní kíákíá láti rí dájú pé wọ́n ṣe àwọn ohun tí yóò mú àtúnṣe bá gbígba owó orí àti àwọn nǹkan míì lórílẹ̀‐èdè wa Nàìjíríà bí ẹ bá wá wò dáadáa ẹ rí i pé Prevail àti Dokita Olamide ẹ rí i pé wọ́n ti ń jọra wọn bọ̀ díẹ̀díẹ̀ àbí bó o ní ṣé kí n tósta rẹ lórí ètò. ọ̀sẹ̀ àtósta mi. mi tósta mo sọ. ṣé mi jẹ búgan. búgan náà ń tósta. kí a alẹ́ ẹmọ toasting machine. kí a approaching. approaching èbó burúkú ìná. èbó ìná. dákùjá tẹ̀wájú torí ọlọ́. inú ìwé ìròyìn Daily Post lọ́wọ́ láàárọ̀ yìí. tọ́ lójúwé ìròyìn leadership lówùúrọ̀ yìí lórí ìpinnu ìjọba àpapọ̀ láti dáwọ́ nínáwó lórí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ilé kíkọ́ dúró àwọn òṣìṣẹ́ ẹ̀ka ìkọ́lé ni wọ́n ti fi ìbẹ̀rù bójú wọn lórí ìpinnu ìjọba àpapọ̀ láti má ṣe ojúṣe tó tọ́ àti láti má fi owó gbé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ orílẹ̀-èdè yìí lárugẹ pẹ̀lú ìkọ́lé nínú ètò ìṣúná ọlọ́dọọdún lẹ́yìn tí ìjọba àpapọ̀ tí wọ́n ti sọ wípé àwọn yóò díwọ́ ṣíṣe àwọn ojúṣe wọ̀nyí tí yóò díwọ́ ìwé òfin tí wọ́n ti fi lélẹ̀ ẹ̀ka yìí tí ó gbàgbọ́ nínú ìjọba ni wọ́n ti fi ìgbẹ́kẹ̀lé wọn sínú ìjọba látàrí ìdàgbàsókè tí wọ́n mú bá orílẹ̀-èdè yìí tí wọn kò ṣeé kó dànù ìjọba àpapọ̀ nínú ìwé tí ó gbé jáde fún ètò ìṣúná ọdún 2023 tí a wà yìí ni ó ti fi léde láti fi òpin sí fífún àwọn ẹ̀ka ìkọ́lé àti àwọn agbátẹrù wọn lówó tí wọ́n ní kí wọ́n máa wá ọ̀nà owó fúnra wọn láti ọdún 2024 bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí ó tó 30 ní ìpinnu ìjọba yìí tí ó palára léyìí tí ìjọba pè ní gígé ìnáwó kúrú wọ́n ní ọ̀kan nínú àwọn olùbáṣiṣẹ́pọ̀ ẹ̀ka ọ̀hún ti gba 2.4 billion fún iṣẹ́ lọ́dún 2022 léyìí tí ó sì ná 1.2 billion fún ìpéjọpọ̀ ọlọ́dọọdún léyìí tí ó túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùbáṣiṣẹ́pọ̀ yìí wọ́n máa ń gba owó lọ́dọọdún lọ́wọ́ ìjọba tí wọn kì í sì jábọ̀ rẹ̀ tàbí kí wọ́n jábọ̀ ohun tí ó kéré sí ohun tí ìjọba ń retí lọ́wọ́ wọn tó ẹ lè rí ìyókù ìròyìn ọ̀hún kà lójúwèé ìròyìn leadership lówùúrọ̀ yìí. ẹ̀jẹ̀ ń wọnú ìwé ìròyìn Daily Post lọ́láàárọ̀ yìí níbi tí Shehu Sani ti ń ṣe bẹ́ẹ̀ tó ti ń sọ wípé dákun o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ dákun ẹ má buwọ́lù o ẹ̀rọ buwọ́lù gẹ́gẹ́ bíi mínísítà tani ó ń sọ fún tani ó sì ń báyìí wọ́n ní pé kí ilé aṣòfin kí wọ́n má buwọ́lù El-Rufai gẹ́gẹ́ bíi mínísítà forílẹ̀-èdè wa Nàìjíríà kí sì nìdí tí Shehu Sani tó fi sọrú eléyìí Shehu Sani lẹ́ni tí òun náà jẹ́ ọ̀kan lára àwọn tí máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú tó sì ti gbà kan jẹ́ sẹ́nítọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà náà ló sọ wípé Nasiru El-Rufai tẹ́ ń wò wò ó nígbà tó wà ní gẹ́gẹ́ ipò gómìnà ó ní ṣe bí Ọlọ́run lórí gbogbo àwọn tí ń ṣe ìjọba alẹ́ ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan ilé ìtọ́jẹ́ pé ẹlẹ́sìn tó jẹ́ alákatakítí ni ó ní ó gbẹ́sìn lórí kọjá kàásì nǹkan ó ní irú rẹ̀ bàbá wà lára àwọn tí ẹgbẹ́ mínísítà orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní àkóbá gbáà iná ló já sí ó ní ìwé ẹni tó bá ti gbẹ́sìn lórí jù bẹ́ẹ̀ kò yẹ rárá ní ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó yẹ kó wà ní mínísítà ó ní kódà kì í ṣe pé gbẹ́sìn lórí nìkan ó lẹ́jẹ́ ẹni tó gbẹ́sìn lórí tó tún jẹ́ wípé kọ̀mọ̀kan ju ọ̀rọ̀ owó ṣáṣá lọ nígbà tó wá ń tẹ̀ wájú ó wá sọ pé kíni ìyókù ń bẹ nínú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí bẹ́ẹ̀ sì rèé mo sì wà nínú ìwé ìròyìn Punch eléyìí tí ó jáde láàárọ̀ yìí níbi tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti sọ wípé akọgbàjàbí àmìlà láti jẹ́ ẹni tí ó bàbá dúnàdúrà lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo ta ni ó ń sọ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà ni ó ń sọ fún ilé asòfin àgbà bẹ́ẹ̀ ìfẹ́ kò ní ilé asòfin àgbà kó tó di wípé
wọn kà á ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí àpapọ̀ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà lánàá náà ni wọ́n ti kọ ẹni tí ó jẹ́ olórí òṣìṣẹ́ fún ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà yìí Fẹ́mi Gbàjàbíàmílà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ adarí fún ìgbìmọ̀ eléyìí èyí ikọ̀ tí ó máa ṣe bẹ́ẹ̀ tí ó máa dúnàdúrà pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórí àwọn ohun ìtura eléyìí tíjọba ní fún ẹgbẹ́ òṣìṣẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti yọ owó ìrànwọ́ orí epo ẹni tí ó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí ti Nigerian Labour Congress Joe Ajaero náà ló fi ọ̀rọ̀ ọ̀hún lédè o wípé àwọn kọ ẹni tí wọ́n pè ní Gbàjàbíàmílà ọ̀hún yìí lásìkò tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò sí ilé aṣòfin àgbà nílẹ̀ yìí gẹ́gẹ́ bí ó ti sọ ó lẹ́ni tí ó jẹ́ olórí òṣìṣẹ́ fún ààrẹ ọ̀hún náà ni ó ní iṣẹ́ tó pọ̀ láti ṣe eléyìí tí ọjọ́ ìpè kò ní ráyè láti pe ìpàdé bí ó ti yẹ kí àwọn ṣe bẹ́ẹ̀ kí àwọn máa ṣe ìpàdé ó ní kódà ni wọ́n bá wò dáadáa ó ní yóò ti tó oṣù méjì báyìí lẹ́yìn ìgbà tí wọ́n ti yọ owó ìrànwọ́ orí epo ó ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àti àwọn adarí wọn náà ni àwọn sì ṣe bẹ́ẹ̀ tí àwọn ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nígbà tí wọ́n wá ń ṣe ìpàdé pẹ̀lú àwọn adarí ilé aṣòfin àgbà náà ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí ó pọ̀ ńbẹ̀ kódà sábà pé ṣàlẹ́ǹjì ẹ̀ bá ń fèsì ṣàlẹ́ǹjì kó má bínú kó má sì ríra bus stop kan ní Ìbàdàn bọ́bá kó ń ṣàlẹ́ǹjì yọ padà lọ ẹlẹ́yẹlé. bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ àwọn dókítà orílẹ̀-èdè yìí lójúwèé ìròyìn Vanguard ẹgbẹ́ àwọn dókítà orílẹ̀-èdè yìí ìyẹn NAD ni wọ́n ní àwọn ti ṣetán láti dáwọ́ ìyanṣẹ́lódì dúró tí wọ́n bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi méjì báyìí gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ náà Dr. Emeka Innocent bí ó ti sọ wípé ààrẹ ilé ìgbìmọ̀ asòfin ti dá sí i tó sì ti fi wọ́n lọ́kàn balẹ̀ wọ́n ní nítorí ìdí èyí àwọn yóò sinmi lórí ìfẹ̀hónúhàn àwọn tí àwọn yóò sì mú ìpinnu mìíràn lórí ìyanṣẹ́lódì nígbà mìíràn ìpinnu yìí ní ẹgbẹ́ àwọn dókítà orílẹ̀-èdè yìí mú lẹ́yìn ìpàdé bòńkẹ́lẹ́ tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ ilé ìgbìmọ̀ asòfin Godswill Akpabio tí wọ́n sì ní àwọn mọ̀ wípé àwọn ò rí ìyípadà rere láàrin wákàtí mẹ́rìnlélógún sẹ́nitọ́ Akpabio ó dúpẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ dókítà orílẹ̀-èdè yìí bí wọ́n ti gbà sí òun lẹ́nu láti dáwọ́ ìfẹ̀hónúhàn wọn dúró tí ó sì ṣèlérí fún wọn wípé wọn yóò bójútó ètò ìlera pẹ̀lú àjọṣiṣẹ́pọ̀ pẹ̀lú mínísítà fún ètò ìlera nítorí ipa tí àwọn dókítà ń kó kò kéré lórí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ẹ lè rí ìyókù ìròyìn ọ̀hún kà lójúwèé ìròyìn Vanguard lówùúrọ̀ yìí. èmi sì wà nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí níbo mo sì já sí mo sì wà nílé aṣòfin o ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n gba 52 nínú alága àwọn ìgbìmọ̀ eléyìí tí ń bẹ ní ilé aṣòfin àgbà nígbà tẹ́gbẹ́ òṣèlú PDP tí wọ́n gba 18 ilé aṣòfin àgbà lábẹ́ ìdarí rẹ̀ yún ààrẹ Godswill Akpabio ní ọjọ́ ajé náà ni wọ́n ṣe ìfiléde àwọn ìgbìmọ̀ eléyìí tí ó tó 74 standing committee eléyìí tí ó jẹ́ ti ilé aṣòfin àgbà ẹlẹ́ẹ̀kẹwàá yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe á sọ wọ́n ní lára àwọn tí wọ́n tó àwọn ìgbìmọ̀ tí wọ́n tó 54 ọ̀hún wọ́n ní àwọn sẹ́nítọ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress náà ni wọ́n gba alága eléyìí tí ó tó 48 ní à ń pè bẹ́ẹ̀ nígbà tó jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú alátakò tó ṣe gbòógì jùlọ èyí People's Democratic Party PDP ńlá wọ́n gba alága 18 nígbà tí ó jẹ́ wípé wọ́n ní tó ẹgbẹ́ òṣèlú Labour Party náà ni àwọn gba alága 4 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní Social Democratic Party SDP làwọn gba alága 2 nígbàtí All Progressive Grand Alliance APGA táwọn gba alága kan ṣoṣo tí ó sì jẹ́ pé Young People's Party wọn rí nǹkan kan mú lọlé òdòdó náà ni àwọn mú lọlé níbi ọ̀rọ̀ àwọn alága dé nígbàtí ó wá ń sọ̀rọ̀ ní tiẹ̀ ọ̀kan tí ó jẹ́ ara àwọn ẹgbẹ́ òṣèlú PDP sẹ́nitọ̀ Siyako Anthony òun jẹ́ igbákejì alága nínú àwọn ìgbìmọ̀ wọn wá sọ pé ẹ má ti sọ pé bóyá wọ́n fi òṣèlú sí àbí bóyá kò ní í dáa ẹ jẹ́ kọ́kọ́ wò ná ẹ jẹ́ fi ojú àgbà wò ká fojú ṣùnùkù wò ká fi gun òtòlótó lẹ́yìn ìgbà náà àátò wa lè sọ̀rọ̀. lórí àwọn ará ìlú tí wọ́n dáná sun olè nípínlẹ̀ Delta àwọn ará ìlú ìjọba ìbílẹ̀ Ugeli ti ìpínlẹ̀ Delta ni wọ́n ti dáná sun afurasí olè kan tí wọ́n ní ó jí àwọn ohun àlùmọ́ǹkò tí wọ́n fi ń kọ́lé ní abúlé Èkó Igbó wọ́n ní afurasí ọ̀hún ni wọ́n ti ń ṣọ́ tipẹ́ kí ó tó kan ìdín nínú iyọ̀ lọ́jọ́ àwìn yìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní wọ́n dáná sun olè yìí ní oríta Ìwẹ́rẹ̀nẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti rọ̀ ọ́ láti má jalè mọ́ ní gbogbo ìgbà tí ó bá ti jalè wọ́n ní wọ́n máa ń fi ojú àánú wò ó tí wọ́n sì máa ń dá a sílẹ̀ wọ́n ní kódà
àwọn kan tún dáwó jọ láti ra ọ̀kadà fún olè ọ̀hún kí ó má bàa jalè mọ́ wọ́n ní ṣùgbọ́n ó pa ọ̀kadà náà tì tó sì bẹ̀rẹ̀ sí iṣẹ́ bírísọ pé kí ó tún tó padà sí iṣẹ́ olè ṣíṣe kí ọwọ́ tó bá lọ́jọ́ àwí yìí wọ́n ní àwọn ará ìlú ń ké pe àwọn ọlọ́pàá agbègbè ọ̀hún àti àwọn fìjìláńtè àmọ́ wọ́n ní títí di ìsinyìí wọn kò rí ẹnìkan nínú wọn tó ìrókò ìròyìn ẹ lè rí lójúwèé ìròyìn Vanguard lówùúrọ̀ yìí. kó tó di pa máa lọ sókè lọ́hùn tá a máa wá gbé ìpín tá a bá ti padà dé eléyìí ṣe pàtàkì torí gbogbo wa látùnjọ ṣe bẹ́ẹ̀ tá a dà sí i lórí ẹ̀sùn táwọn kan fi kan Fáṣọlá wípé òun ní ọkọ̀ èsì àbájáde àwọn ìgbìmọ̀ tó ń gbọ́ awuyewuye èsì ìdìbò tó súyọ lẹ́yìn ìdìbò ti ààrẹ ní ti tribunal Fáṣọlá náà ló ti kọ̀wé sí rìpẹ́tọ̀ àgbà ọlọ́pàá wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n mú àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ burúkú ọ̀hún ẹni tí ó ti gbà kájẹ́ mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe àti ilé ìgbé nílẹ̀ yìí Babátúndé Fáṣọlá náà ló ti kọ̀wé sí rìpẹ́tọ̀ àgbà ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà wípé tó ẹ má gbàgbé o ẹ rí dájú pé ẹ wá àwọn wọ̀nyí mú kí ẹ sì mú wọn o wípé àwọn wọ̀nyí bí ẹ kò bá gbàgbé náà ni wọ́n kọ́ wípé Fáṣọlá ni àwọn sọ́jà ní ẹ lọ barricade ilé rẹ̀ látàrí wípé ó ń kọ àbájáde ohun tí ilé ẹjọ́ tó ń gbẹ́jọ́ tó súyọ lẹ́yìn ètò ìdìbò ààrẹ tí wọ́n yóò sọ tí wọ́n yóò kà gẹ́gẹ́ bí ìdájọ́ wọn. Fáṣọlá eléyìí tóun náà ti kọ́kọ́ fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó náà ló wá ṣàlàyé ìfẹ̀sùnkanni ọ̀hún bí eléyìí tó burú jù àti bí ìbanilórúkọ jẹ́ defamation of character àpògbé ìbomugọ́ Yorùbá gẹ́gẹ́ bó sọ ó ní àwọn tí wọ́n gbé irú ẹ̀sùn burúkú yìí dìde ó láwọn tó fẹ́ borílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ni nínú ìkọ̀wé rẹ̀ wọ́n ẹni tó kọ sí ìpẹ́tọ̀ àgbà ọlọ́pàá látọwọ́ ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ ìyún Ọláníwájú Akínṣọlá náà ló sọ pé Fáṣọlá náà ni wọ́n fi ẹ̀sùn wọn kàn látọwọ́ ẹnìkan tí wọ́n sọ pé òun ní jẹ́ Udẹ àti lọ́wọ́ Yorùbá Ṣèyíkì àti reportera.ng kan báyìí eré tí wọ́n kọ sórí Twitter ó wá sọ wípé ẹ dákun ẹ rí dájú pé ẹ mú wọn torí ó jẹ́ ohun tí ó burú jáì wọ́n máa gbin ohun tí ò dáa sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn ó ní àkọ́kọ́ lára ohun tí ọ̀dà tí wọ́n ń gbìn ni pé wọ́n ti fi ojú tẹ́ńbẹ́lú ẹ̀ka ètò ìdájọ́ ẹni tó bá lè gbérú ẹ̀ jáde ó lé àkọ́kọ́ ti fojú tẹ́ńbẹ́lú ẹ̀ka ètò ìdájọ́ ó ti sọ̀rọ̀ àlùfàǹṣá sí wọn ẹlẹ́ẹ̀kejì ó bà òun ní orúkọ jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ó ń kọ́ àwọn èèyàn sí òun kí wọ́n bá lè ṣe hùwà tí ọ̀dà sí òun àmọ́ ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀ ká lọ sókè lọ́hùn tábà ti padà dé àwọn èèyàn máa tẹ̀ wájú àlọ́ àbọ̀ àti ìdè. KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún a ti padà sórí ètò náà ní orí ètò Ǹjẹ́ ti gbọ́ náà àṣẹ bẹ́ẹ̀ tí a ṣe wá àkókò sì rèé fún yín láti máa pè wọlé fún gbogbo ẹ̀yin tí ẹ bá láǹfààní láti pè wọlé lónìí sórí ètò yìí láti dá sí àwọn ìròyìn tá a ti jọ kálẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ tẹ̀lé àwọn òfin wa ẹ̀yin náà lẹ fòfin yín lẹ̀ kì í ṣàwà àkọ́kọ́ ẹ rí i dájú pé ẹ dákọ yín àti ibi tí ẹ ti ń pè ẹlẹ́ẹ̀kejì ẹ ta kété sí ẹ̀rọ amóhùnmáwòrán yín torí etí ìgbéjì tàbí kẹ́ ẹ yí ilẹ̀ pátápátá ẹlẹ́ẹ̀kẹta ẹ rí i dájú pé ẹ sọ̀rọ̀ àlùfàǹṣá sẹ́nikẹ́ni ẹlẹ́ẹ̀kẹrin ẹ tún rí i dájú wípé kíni ẹ sọ̀rọ̀ yín ṣókí nítorí àwọn èèyàn náà ò tún pọ̀ ńbẹ̀ tí wọ́n máa fẹ́ pè wọlé nọ́mbà tí ẹ pè wọlé sí náà ní bẹ ní ojú móhùnmáwòrán yín o bá a ti ń retí ìpè yín ẹ dákun tẹ bá ti pè wọlé ẹ má bú yàn o ẹ má bú yàn ẹ gbé rọ ọmọ nọ́mbà lé yín ọmọ nọ́mbà lé yín ìjọba ọmọ nọ́mbà lé oníkálukú ẹbí ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ mi ní Akínú Àyìnlá láti lójú ọ̀tá ìgbà. ẹ ṣeun bàbá wa. ètò ẹ̀ka àrùn tó di ojúmọ́ rí mọ́ra. ojúmọ́ rí ni. àwọn tó gbẹ́gbẹ́ tó kàn kéré púpọ̀ lórí ìsọ̀rọ̀ àrùn gbé tọ́ba rẹ̀ ní iṣẹ́ rí ìwọ̀n aṣọ ọjọ́
fún pẹ́sidẹ̀ntì tiwa. Bí mo ṣe sọ pé àwọn ní yìí ẹ̀yìn wa lọ́wà. Wàá pè wọ́n báyìí kàṣà gbọ́ bí tó náà lọ yìí àbí àlàáfíà ọlọ́run máa gbà arógun o. Àmọ́ arógun o, àmọ́ arógun o. Ẹ̀rọ ogun ni wọ́n gbà lọ yìí ẹ̀mí ìgbà ẹ̀ lọ. Ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ lórí ọ̀rọ̀ ti Niger òun ni bàbá wa Akeem Ayinla láti Lagos Island tí wọ́n dá sí. Tá a bá sì wọ ọ̀rọ̀ ti Niger tí à ń sọ yìí wọ́n ti wọ̀ wá láàrin àti wọ̀ wọ́n láàrin pàápàá jùlọ láti ẹkùn àríwá lóòótọ́ ẹja gbé pé ẹlú ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Orúkọ mi ní Mr. Giwa láti Yaori. Láti Yaori ẹ tẹ̀ ẹ́ síwájú. Bàbá àbèjì bàbá 21 days mú kí ọ. Ìyá àbèjì méje ìyá àbèjì mẹ́jọ ọkọ. Ọmọ ẹ kú àlejò ọpẹ́ ẹlẹ́fọ̀pẹ́ sọdún àbí ìlú wádùn. Ẹ ṣeun. Gbogbo mẹ̀kúnnù ń bẹ lẹ́yìn rẹ̀ àti fọwọ́ sí bẹ́ẹ̀. Ẹ̀yin wọn nìkan wà lè wà kó sẹ́yìn bá wá sẹ́yìn mi. Ẹ bá abẹ ìjọba wa kí wọ́n dákun ká má jẹ́ ká rógun o. Nípa ọ̀rọ̀ Niger ká dákun ká bọ̀ mọ́tò Olúwa fún wọn ṣe. Torí pé àwa súnmọ́ bọ́dà gbogbo bá sì ṣẹlẹ̀ a wà nínú ewu. Ọlọ́run níjà rógun Ọlọ́run kan mọ́ sí o Olúwa pẹ̀lú wa. Ẹ ṣeun. Ẹ ṣeun dúpẹ́dúpẹ́ Ọlọ́run tí ẹ̀ ní járógun lẹ̀ yìí torí ìbẹ̀rẹ̀ ogun lèèyàn mọ̀ èèyàn ń mọ̀ pín ẹ̀. Ogun ọ̀dà bí iyán kò dàbí ẹ̀kọ́ ẹ rí nǹkan ẹyọkan tẹ́mi wọ̀n ní pé ààrẹ Tinubu náà àwọn náà wọ́n gbọ́ àmọ̀ràn àwọn náà sì mọ ohun tó túmọ̀ sí ẹlú ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Kálá ń bá sọ̀rọ̀ láti bọ̀. Láti Súlẹ̀ ni Mr. Ọláyẹmí. Sùúrùlérè Èkó àbí Tòǹdó. Èkó Àbújá. Ẹ ṣeun ẹ tẹ̀wájú. Ẹ jọ mo fẹ́ dá sí ni pé ẹ bá wa sọ fún Tinubu kó má dá sí ọ̀rọ̀ ogun o. Kó má dá sí ọ̀rọ̀ ogun because èyí tó bá fíra ojú ogun lọ. Àti ìró jẹjẹ àti ìrépò lò. Ogun jẹ ló wọ́n o ẹ bá wa bẹ̀ wọ́n o kọ́ fètò sí ọlọ́dẹ dáná ọ̀rọ̀ nìṣe kọ́ yọ interim government fún wọn náà kọ́ bá wọn sọ. Ọ̀dà. Ẹ ṣeun. Ṣé ọlọ́wà pẹ̀lú wa o. Àmì ò ẹ ṣeun àdúpẹ́. Ẹlú ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Ẹ kú dédé àsìkò yìí o. Àwa nù tá la ń bá sọ̀rọ̀ láti bọ̀. Ọlámidé. Kábíyèsí bàbá. Nípa ìgbéyà láti fi káyà mọ́. Láti káyà mọ́ ẹ̀ máa ṣe bàbá. Ẹ wo àtìkù ilé wa tẹ̀sẹ̀ dé ní àtìkù lórí ètò ìdásí. Ẹ kú àsìkò yìí ẹ kú ètò ọlọ́wọ́ bá yín ṣe o. Àmì ò. Ọlọ́wọ́ bá ti ṣe àti lórílẹ̀-èdè Nàìjíríà ànílógún o. Àmì ò. Ọ̀rọ̀ tó níbi dé kọ́ lọ́kàn o ọ̀rọ̀ ló tó dé lọ́kàn báyìí o. Àwọn àgbẹ̀ táwọn oko àfẹ́rí mẹ́sìn ìgbòdókò mọ́ àfẹ́rẹ́ ìgbòdókò mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ sùn àwọn Fúlàní ìgbésẹ̀ sùn mẹ́sìn náà láti gbé mẹ́sìn láti lo oko láti gbé náà lára àdúgbò ẹ̀rù tá a bá fẹ́ gbé ní 1000 ní gbogbo wa ní 25 níta bá tà fún un ẹ̀yìn táwọn ọba ara náà láta ní ìjọba dákun fẹ́ gbà wá àwọn àgbẹ̀ ẹ̀rọ epo lọ́kàn wá o wọ́n tètè bá wa mójútó wọn. Ọlọ́run ní sọ́kọ́ nìkan káwọ́ sì tó Nàìjíríà ní pàtó lágbára Ọlọ́run àti Ọlọ́run rẹ̀ ló kalẹ̀ fún wa lọ́wọ́ o. Orúkọ mi ń fẹ́ ìgbéyà láti káyà mọ́. Ẹ ṣeun àdúpẹ́ bàbá ọ̀rọ̀ táwọn èèyàn ń dá sí lọ́pọ̀ yìí ó náà ní ọ̀rọ̀ Niger lóòótọ́ ohun tó kan orílẹ̀-èdè Nàìjíríà pọ̀ ju ọ̀rọ̀ ogun lọ́nlẹ̀ yìí àmọ́ síbẹ̀síbẹ̀ tá a bá wò ó ẹ má sọ pé kí orílẹ̀-èdè Nàìjíríà ká má dá sí Niger torí a gbọ́dọ̀ má dá sí àwa lálága fún àjọ ECOWAS kódà ní AU gan African Union àwa ní gbòógì a gbọ́dọ̀ dá sí àmọ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn wọ́n ṣe ń rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí abẹ̀yìn bàbá
ẹ fi gun ètò lò tó o torí kọ́lọ́wọ́n dákun kó ṣàánú wa ní tí ààrò kọ́lọ́ má jọ ọba ń tàn rò jẹ́ ilé ìta ń rò gan kó má bàa ilé ilẹ̀ àtàrò jẹ́ ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ̀ káàárọ̀ sà. ẹ káàárọ̀. ẹ bá wa yí ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀ tàbí kẹ́ ẹ jìnnà sí. ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ ṣeun orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. onímọ̀ mi akínà ìlà ló láti Lagos Airlines ẹ tẹ̀wájú sà. láti lè gbọ́ ẹ̀kọ́ tó fẹ́ sọ ọmọ pé àwọn Nàìjíríà lọ́wọ́ lórí ló fi jẹ́ ní ECOWAS kọ́kọ́ fọgbọ́n orí ṣe Russia àti France wọ́n ti ń lò ṣiṣẹ́ kọ́dà àbẹ́ẹ̀dàmọ́lẹ̀ ní kúrítà lọ gbọ́gbọ́ nìyẹn wọ́n ti ń lo bàbá Tinubu ṣiṣẹ́ kọ́dà àwọn akọ́kọ́ gbórí ṣe ọ̀rọ̀ ní òtún báyìí lọ. ẹ ṣeun gan ni. ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun àdúpẹ́. ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ̀lú ẹ̀ káàárọ̀. yes sir. ẹ káàárọ̀. tọ́lá ń bá sọ̀rọ̀ láti bo. ẹ̀mí ọlá jíbóyè látọ̀yọ́. ẹ tẹ̀wájú látọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ tọwọ́ máa tẹ̀wá. ẹ̀mí ọlá jíbóyè látọ̀yọ́. ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ẹ̀lú ẹ̀ káàárọ̀. tọ́lá ń bá sọ̀rọ̀ láti bo ní pápápá. ìsáwò láti Benin yín sọ̀rọ̀. láti Benin Republic ẹ tẹ̀wájú ní pápápá sà. àbá ṣàkíyèsí fún bàbá Tinubu Ọlọ́run bá wa fún wọn ṣe. àmín. kò sí gbogbo ẹ̀dá tó bá wà ní ipò sọ ẹjọ́ tí wọ́n bá ti gbé wá fún yóò fẹ́ mọ dáná ní ìṣúra lórí lọ́wọ́ àmọ́ ìmọ̀ ẹ̀ ni wọ́n fi rí tó kọ́lọ́run bá wa tó ká mọ̀ ogun torí bàbá ní kí bàbá wa dákẹ́ bàbá ní àwọn nìjẹ́ ìtàn bá rí ṣe bẹ́ẹ̀ àwọn kan náà mọ gbégbé sọ̀rọ̀ lórí èdè wa náà kọ́lọ́run bá wa pọ̀tọ̀ sí ọ̀rọ̀ ogun kọ́lọ́run bá wa ogun. àmín o ẹ ṣeun àdúpẹ́ ẹ jẹ́ a máa lọlé wa ní jẹ́jẹ́jẹ́. ẹ̀yin aráalé ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò Ǹjẹ́ ti gbọ́ fún tòwúrọ̀ yìí a ò ní láǹfààní láti gba ìpè kankan mọ́ nítorí pé àkókò ti kó wa ní pàpàmọ́ra tó bá dùn wọ̀nyí ẹ jẹ́ kí a tún ṣe bẹ́ẹ̀ ní ọ̀la ní dédé aago 11 sí aago 12 èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Prevail ọmọọba Kolade aguntaṣẹ́ olóhùn pírẹsẹ́ńtà agàndẹ́ni ọgbọ́n adẹ́rìn ìjàpọ̀jọ mo fi wákàtí ìsọfún yín pé ẹ ṣeun lẹ́ẹ̀kan sí ó dàbọ̀. ẹ wo títí ọ̀la tátùjọ máa pàdé lágbára Ọlọ́run bá mi Èdùmàrè yẹrẹ lójú owó rí ẹ̀sìn máa ń gbàgbé pé tẹ́ bá ti ń pè wọlé ẹ máa yí ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ yóò mọ̀ jára wọn kò sì ní dáa lọ́pọ̀ ọgbà. ẹ wo títí ọ̀la ọ̀hún gbogbo wa pátápátá náà làárà jẹjẹ òun ó ṣe kíni o ó dàbọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí tí aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì KAFTAN tẹlifíṣàn gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN tẹlifíṣàn Yorùbá. Àwòdì wá lọ sí bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenka. KAFTAN tẹlifíṣàn Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti